ní àárọ̀ ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí ṣe ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí the 16th of August 2026 ní àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Independent National Electoral Commission INEC ìdánwò kéde ọlọ́lá jùlọ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wáyé lọ́jọ́ àbámẹ́ta tí ṣe sátidé àná yìí. Bẹ́ẹ̀ inú jẹ́ wípé àṣírí ìdí tí Adélékè tó fi jáwé olúborí àti ìdí tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n fi rí ilé kúrò lórí àlééfà ẹni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ènìyàn mú wá fún yín yìí. nínú ìwádìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tá a ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá látọ̀dọ̀ àwọn aráàlú àti àwọn alẹ́nulọ́rọ̀ olóṣèlú nǹkan àkọ́kọ́ tá a gbọ́ pé ó ran Adélékè lọ́wọ́ ni pé àwọn aráàlú náà wọ́n fẹ́ràn ẹ̀ kọjá sísọ. Bẹ́ẹ̀ ni inú ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ètò òyìnbó pè ní civil servants inú wọn dùn sí Adélékè pàápàá bó ṣe ń rí owó oṣù wọn gbà déédéé. Gbogbo eléyìí la gbọ́ pé ó jẹ́ nǹkan àkọ́kọ́ tó ń ṣiṣẹ́ fún Adélékè pàápàá lẹ́yìn nǹkan bíi ọdún 12 tẹ́gbẹ́ òṣèlú APC fi ṣèjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ pé owó oṣù wọn ò lọ déédéé. Yàtọ̀ sí nǹkan àkọ́kọ́ ètò jẹ́ nǹkan gbòógì èkejì òní ti ìkùnsínú tó wà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC kan tó tú àṣírí fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó ní ká fi orúkọ bo àwọn aláṣìírí wọn jẹ́ kó di ìmọ̀ fún wọn pé ìkùnsínú àti ìyapa tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC gan ló tún ṣe àkóbá fún gómìnà ló fi ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú APC àti olùdíje wọn Bọ́lá Oyèbámíjí. Wọ́n ní bí wọ́n ṣe yan Bọ́lá Oyèbámíjí kò dùn mọ́ ọ̀pọ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ nínú nítorí pé bí ìgbà pé gómìnà àná lọ́sùn Gbóyèga Oyètọ́lá fagídí yàn lé wọn lórí ni. Wọ́n ní ọ̀pọ̀ àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC inú wọn kàn bá ẹgbẹ́ òṣèlú APC ṣojú ayé pàápàá irú àwọn bíi Iyọ̀lá Omiṣore tó jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ lọ́sùn nítorí wọ́n ní inú wọn ò dùn rárá sí bí Oyètọ́lá bí ó ṣe ń jẹ gàba lé wọn lórí àti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo eléyìí ńlá sì gbọ́ wípé ó ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú APC tó sì ran gómìnà Adémọ́lá Adélékè lọ́wọ́. Nǹkan kẹta tí ìwádìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó wá fìdí ẹ̀ múlẹ̀ ìpè ran Adélékè lọ́wọ́ tó fi jáwé olúborí tó sì kóbá APC òun ni ti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ADC lásìkò yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìbò APC tí Arẹ́gbẹ́ṣọlá fọ́ ó tó kóbá wọn nítorí pé gbogbo àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá tó ń ṣiṣẹ́ tako Adélékè àti Bọ́lá Oyèbámíjí inú ẹgbẹ́ òṣèlú APC inú ti kó wọn kúrò kásì ní gbogbo wọn jọ wà lójú kan ni. Ìbò tó yẹ kí wọ́n tó kó fún Oyèbámíjí àti ẹgbẹ́ òṣèlú APC òun náà ni Arẹ́gbẹ́ṣọlá ìní ó tó fọ́ tó fọ́ká tó tó kó kúrò yìí. Bàbá sì wo ètò òyìnbó ń pè ní indirectly Arẹ́gbẹ́ṣọlá náà kópa láti ran Adélékè lọ́wọ́ nínú àṣeyọrí tí ó ṣe. Ní báyìí ariwo ayọ̀ ó ti sọ nínú ilé Adélékè àti ní ìlú Ẹdẹ ò bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà ń kí ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń pe Adélékè kú oríire káàkiri àgbáyé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà sì ti fi ọ̀rọ̀ síta láti kí i kú oríire.